Alebiosu tó ní wọn Alebiosu ó gbé fíìmù kan jáde ó ń pè ní Ajeku Oro. Kí ló ń jẹ́ Ajeku Oro? Kí ló ń jẹ́ Ajeku Oro nílẹ̀ Yorùbá? Kò sí tó ń pè ní Ajeku Oro. Nígbà àwọn bàbá wa wọ́n bọ̀ wọ́n ní akìrá Ajeku Oro, wọ́n á gbé fíìmù jáde ó ń pè ní Ajeku Oro. Mo ṣe ń wo fíìmù yìí ní omi tí wò délẹ̀ tí bá wà wò délẹ̀ tí ó bá jẹ́ pé ibi tí ò yẹ kó tẹ̀ lọ tẹ̀nú ẹ̀ wàá gbà parí pé méjì. Eléyìí máa lágbára o. Olórí olúwo Ògùn state pátápátá Olúṣẹ́gun Ògúnkáyọ̀dé tó tún jẹ́ Àjànà Orò oníṣẹ̀ṣe pọ́nbélé náà ló ti fóhùn ẹ̀rù ohun ìkìlọ̀ tí ń bani lẹ́rù tí ń jáni láyà tí ń pakuru mọ́yàn wọ́n ti fi ránṣẹ́ o sí àgbà onífíìmù kan tí wọ́n ń pè ní Alebiosu. Bàbá tó máa ní àságùn máa láàgùn máa jáàgùn máa ṣe kinní kan, ṣé ẹ rántí bàbá yẹn? Fíìmù kan ni Alebiosu gbé jáde o tó fẹ́ di ọ̀ràn sí lọ́rùn báyìí. Wọ́n pe àkọlé ẹ̀ ní Ajeku Oro. Fíìmù yìí mà ní bàbá yìí ní àwọn wò ó. Wọ́n nílò tó àwọn ò tí ì wò tán àmọ́ àwọn máa dì pẹ̀lú bàbá Alebiosu. Kí ló dé, kí ló fà á? Ṣeréṣeré kọ́ o, kò ń ṣeré o nítorí bàbá yìí múra tán o. Kí ló dé tí bàbá yìí fi ń threaten àgbà òṣèré Alebiosu? Ìbá àti ẹ̀wà jẹ́ wípé àṣìṣe wà nínú fíìmù tí Alebiosu ṣe. Ṣé ọ̀nà yìí ló yẹ kí wọ́n gbé gbà? Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Bàbá yìí sọ àwọn nǹkan kan, ìyẹn olórí olúwo yìí wọ́n sọ nípa àwọn nǹkan tí àwọn onífíìmù ń ṣe, pé àwọn nǹkan kan wà tí ò yẹ kí wọ́n máa ṣe àti pé kí ló máa ṣẹlẹ̀ sí Alebiosu tó ṣe fíìmù Ajeku Oro bó bá kọjá àyè ẹ̀ ní àwọn ibì kan nínú fíìmù yìí. Bàbá yìí ti fọ̀rọ̀ ránṣẹ́ o, àfi kẹ́ gbọ́ ohun tán sọ, pé ó máa lágbára o, pé ẹ má tí ì jẹ́ ń bẹ ẹ̀yin fúnra yín ẹ wò fọ́nrán yìí. Mo kí gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire ilẹ̀ Yorùbá yàgò ojúmọ́ o, àdúrà wa gbà o, ànídààmú àníṣẹ́lẹ́yà o. Ohun tó gbé mi jáde lórí ọ̀rọ̀ Alebiosu tó ní wọn Alebiosu ó gbé fíìmù kan jáde ó ń pè ní Ajeku Oro. Kí ló ń jẹ́ Ajeku Oro? Kí ló ń jẹ́ Ajeku Oro nílẹ̀ Yorùbá? Kò sí tó ń pè ní Ajeku Oro. Nígbà àwọn bàbá wa wọ́n bọ̀ wọ́n ní akìrá Ajeku Oro, wọ́n á gbé fíìmù jáde ó ń pè ní Ajeku Oro. Mo ṣe ń wo fíìmù yìí. Ọ̀rọ̀ yìí ṣe ṣeréṣeré o, ọ̀rọ̀ tó lágbára ni o, ọ̀rọ̀ tó yẹ kí Alebiosu fiyèsí ni o. Ibi tí ò yẹ kó tẹ̀ lọ tẹ̀nú ẹ̀ wàá gbà parí pé méjì. Àbí kí ló ń korúkọ ẹ̀? Oníwọ̀ Alebiosu ò ní ṣe wíwọ̀n ẹ ti máa ń ṣe tipẹ́ ilé ilẹ̀ máa fi sọ̀gbìn torí ọmọ olóró lèmi tí mò ń bá yín sọ̀rọ̀. Àjànà Orò ni mí nílẹ̀ Yorùbá, olórí olúwo dẹ̀ tó ní ní Ògùn state, ọmọ oníṣẹ̀ṣe ní tòdì kọ́. Èmi ò mọ tó ń ṣẹ̀yẹ oní tíátà ìsìn yìí o, tó jẹ́ pé nǹkan ìṣẹ̀dá bàbá wa ìṣẹ̀dálẹ̀ wa ẹ máa wá fi ṣe yàmàyàmà. Kí ló dé, kí ni gbà fa gbogbo yẹn? Ẹ ti ń ṣe. Ọ̀rọ̀ yìí ṣe ṣeréṣeré o, ọ̀rọ̀ tó lágbára ni o, ọ̀rọ̀ tó yẹ kí Alebiosu fiyèsí ni o. Máa ṣe gbogbo ẹ máa ṣe yàmàyàmà. Ìmí àṣẹ dáadáa ni ìmí àṣẹ yàmàyàmà. Ìwọ wa dé sìn oní Ajeku Oro. Kí ló ń jẹ́ Ajeku Oro? Wo wàá rí wàá gbà. Èmi ṣì ń wò náà ni o, mi tí jẹ́ kí n wò délẹ̀. Tí n bá wò délẹ̀ mi tó mọ nǹkan tí n fẹ́ ṣe. So orúkọ tèmi ni Olúṣẹ́gun Ògúnkáyọ̀dé, olórí olúwo Ògùn state. Mo dẹ̀ jẹ́ Àjànà Orò ní tilé toko. Ṣé ó yẹ kí ọ̀rọ̀ yìí débi tó dé yìí pẹ̀lú ohun tí olórí olúwo ti ń sọ pé àwọn máa ṣe fún Alebiosu? Ẹ̀yin èèyàn, kí ni kí Alebiosu yà tètè ṣe o kó má bàa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀? Ẹ sì mọ̀ pé Alebiosu àwọn èèyàn bíi tiwọn, àwọn àgbà òṣèré bíi tiwọn, inú fíìmù náà ti máa ń lóògùn, náà ti máa ń ní agbára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lójú ayé kò dáni lójú bóyá wọ́n ní tó irú oògùn tí wọ́n máa ń sà. Wọ́n ń ṣaàgùn, wọ́n ń láàgùn, wọ́n ń jáàgùn. Eléyìí tí olórí olúwo ti wá ń threaten wọn yìí, kó má lọ di pé
nǹkan tá a lérò yóò ṣẹlẹ̀. Ayé tó tó, ayé àkàmàrà. Ẹ drop comment yín ẹ̀yin èèyàn wa. Remember to like, share and follow us. Thanks for watching.